Africa Content TV. Your Excellency, Anthony General, láti lè jókòó láàrin wa, tún wá dúró de àkókò yìí láti gbọ́ wá sí. Ọlọ́run ní jẹ́ jábọ́ o. Àmín. Mo kí àwọn lọ́balọ́ba tẹ́ẹ̀tẹ́ ní ààfin. Wọ́n máa ń sọ ẹrù kalẹ̀ ńbẹ̀ ní wọn ìgbérù yàn. Ọba tí wọ́n ń gbérù èèyàn. Ọba tó fi ń ṣe adé, kò ní sí adé náà lórí yíyùn. Àmín. Mo kí àwọn àlùfáà. Afáwa afákànlá. Mo kí afáwa àmì Ọlọ́run. Mo kí Fọdúnlùrù. Omi. Wọ́n ń kí bàbá wa olóríire. Tí a wá pé ti lé ní ẹ̀gbọ́n nígbàtí ẹ̀ ní farabalẹ̀ nígbàtí mo ń kí wọn ẹ̀gbọ́. Mo sọ pé wà sísòwò ṣe nílé àwọn bàbá ẹ̀yìn kọ́ ni mo kọ́kọ́ kí. Mo ní bàbá gbogbo wa, bàbá tó kọ́ bàbá wa ní kéwú, àmọ́ nígbà yẹn lẹ̀ ń rojọ́ lọ. Wà sísò bàbá ẹ̀yin ni mo fẹ́ jọ pátápátá, mo sì ti ń jọ yín lọ. Wà sísòwò ṣe nílé àwọn àfà. Kí ló tó fẹ́ wí ni wọ́n máa wí tí obìnrin gbọ́. Mo kí bàbá wa tí wọ́n kọ́ bàbá wa Àjàní Bello ní kéwú. Àdámọ́lá wàháyà àtàwù. Tí wọ́n ò ṣe bí àfáà kan. Tí ń gbọ́ pé òkìkí àwọn ọmọ kéwú rẹ̀ ń ga. Ó wá pe àwọn ọmọ kéwú kílẹ̀ tí ń ṣe tí òkìkí o ń fi ń ga. Àwọn ọmọ ní okọ ilé àfi ń fò. Olóko òǹgbòwò ẹ̀sọ́ mẹ́tàlí tẹ́fẹ́ asákọ̀ọ́ kéwú. Àṣetáni bá kó sí kan náà àwọn ọmọ kéwú. Ó ní ẹja sọ fún apá nínú kàlí tá à ń fi ń fò yàtọ̀ fún okọ̀ wọn tá à ń fi ń fò. Nígbà tí wọ́n wí fún wọn bá fún àmọ́ o nákàlí yìí ẹ lọ yẹn lẹ́yìn odi ìlú ni o ẹ sì gbọ́dọ̀ mọ́mọ́ kéwú kankan dání. Nígbà tí àfọ́ ọmọ lọ àṣẹ olórí burúkú pàtàkì kan tí ń bẹ Ọlọ́run àfáà tí ò jẹ́ kí iṣẹ́ òun ó tàmọ́ nù lú yìí. Ọlọ́run ọ̀dẹ̀ bóun náà dán òkú ọ̀fà léwu lọ́wọ́. Báfà bá ti ń wo kàrámọ̀ ọmọ akéwú tí ọmọ pé Ọlọ́run lòún ṣe ọfẹ́ kàdánwò nù. Ó wá lọ yẹnẹ́fílà lẹ́yìn ìlú. Nígbà tí ó yẹnẹ́fílà lẹ́yìn ìlú ni ẹ bá lọ sọ fún ìyá yẹn tí ń ta ọtí pé ẹni tó mọ̀ ń wí lọ́mọ̀ ń kọjá lọ lẹ́kùnlé rẹ̀. Ó ní kì í sóhun torí tí bá ń kọjá lọ èèyàn bí 100 a máa tẹ̀lé. Wọ́n ní àlóhun ni wọ́n tó bá jó ni ẹ lọ gbé wá. Wọ́n sọ àǹfààní bọ́ńdù ẹ̀yin lẹ tún jẹ́ ìyá abẹ́ yẹn o. Mo ní ohun púpọ̀ láti sọ ilẹ̀ ní àkókò púpọ̀ láti gbà ó. Àsàbọ̀ọ̀fì. Wọ́n á gbé bàbá yẹn kan àdánwò nípa pé olórí burúkú yẹn sọ wípé ìwọ lọ́mọ lẹ́nu rẹ mú. Ibi tó wá ìlú ìsìn fídíò ti ń gbé ọ. Nítorí náà bọ́ọ̀bà escape ń bí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ kan ní àwọn ẹ̀sẹ̀ tó máa pariwo bí ọ̀dà ń ta. Nínú kẹ́ bá mo tí ìgò kan yà fa tàbí kẹ́ bá dúró ọmọ òjọ́ yìí tàbí kẹ́ bá bọ́ ọmọbìnrin yìí sùn tàbí ilé ọmọ òrukàn ẹ lọ bá kó wá ẹyọ kan náà lè ṣe mẹ́ afáwa ò pé kó ń lọ kólé ọmọ òrukàn tí Kùránì wí báyìí tó wí báyìí ẹ̀yin náà yẹn afá àti mọ gbogbo ẹ̀ òun ní lè ṣe yẹn wọ́n lọ́dà kò burú ẹ bá bọ́mọ yìí sùn àfààní
látẹ́kẹ́ àkúsì náà òun ò ní lè ṣe yẹn. wọ́n ní ọjà ẹ̀ bá dúnbó ọmọ yìí àfáàní máa ń kọtàlá tó ń sáwúta àmìdá fẹ́kẹ́ sáwújà náà òun ò ní lè ṣe yẹn o. ẹ̀wà mo ti kọ́ọ̀pù kan ẹ bá ń bẹ ọkùnrin tí ń kọjá lọ lákòókò tí a fún mi tí ọ̀pọ̀ yìí tí tó ń bẹ̀rẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ bàbá oníṣì yìí. àfọ olóògbé lọ tó kókì kan sórí ọlọ́run. àbẹ́wò arígbójìdá ní igi ẹ̀gẹ́. ẹ má wàá bàbá bàbá lọ́wọ́ sí i. olóòkọ ó ti kọ̀ lẹ́tì. gbogbo ẹ̀yin dára kí ni ìbá kí o àkókò tẹ́ fún mi ní ọgbà mi o. wọ́n wá fún bàbá yẹn wọ́n wá fún àfáàbá ọba mu ọtí ìgò kan nígbà tí ọtí ó fi mú ẹtí òun ti rí ọtí bẹ̀rẹ̀ sí ní pa àfáà àbẹ́bà bá ọmọ yìí sùn ó yẹ ṣe ló ń bá ìyàwó rẹ̀ àṣọ lè ọba sùn àbẹ́bà dúnbú ọmọ yìí ọ̀rẹ́ àbẹ́bà dúnbú ẹran àpò ó dúnbú ọmọ. àbẹ́bà lọ kólé ọmọ òrukàn ọdẹ ẹ̀sọ́ kò sí nǹkan kò sí dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ tí a ní ọmọ ṣẹ̀ ló padà ṣẹ̀ nítorí pé ń jowó ọmọ akéwú rẹ̀ ẹ̀sìn lé. àkàrà ọkùnrin lọ́wọ́. bàbá yìí kọjá òye táwọn ṣẹ̀ṣẹ̀ ń fún olómi pòfẹ́sọ̀ bàbá. ìmọ̀ ìlú kọsáyà lọ́wọ́ àmàlà kùnrin ọmọ ṣẹlẹ̀ ní tí ìṣẹ́gbé ọjọ́ wá sí bàbá o mbà bọ́ra alẹ́ sí wá sí fún ike máa pẹ́ ti ṣiṣẹ́ dé àmọ́ nínú ara kéèta tí máa ń lẹ́fọ́ làfà tí ìjì agbàtàrà wa bá sì ti ń bọ̀ torí pé àwọn alákọ̀wé ń wò yí bẹ́ẹ̀ ṣe ṣe látàárọ̀ pé sáà ẹ̀wù bí ó ṣe ṣe lọ́sẹ̀ ń dà bìtìbìtìbìtì ẹ sì kó lá mímí sáwọn kan lọ́rùn ẹ sì dé orí sí ẹ̀wọ̀n sí. kí ni wọ́n yàn wọ́n tẹ kó lá mímí sí lọ́rùn sí. sọ́mà ló bá wọn ni inú mọ́tò ní fúnra wọn. àwọn ará tí náà ní ìmọ̀bí tó pàtó. wá sí ẹ̀kọ́ máa ń bá yín ẹ̀fọ́ ra ẹtún bẹ̀ ṣe o gbogbo ọjọ́ tẹ ẹ bá ti bẹ́ẹ̀ yẹn o kájú òṣùwọ̀n ẹ má kókó yẹn bẹ́ẹ̀ débi pé ẹ wà lójú àgbo ẹ tún máa ṣe correction fún ànàsí àtàwọn náà ṣe fàdíyà ká máa ṣe correction fún yẹn láàrin àgbo ẹ lójú tì mí. àyàwòrán lọ́wọ́. àfa ìwà ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ní ọmọ ṣẹ̀dá ó sì ti bẹ̀ lọ́n pé gbogbo tí ń jẹ́ àṣírí òun ọlọ́run mọ́jọ òtún ọlọ́wọ́ ní ó sì ló gíra ó jẹ́ kí o fi tẹ̀rì sínú bó ẹsẹ̀ mẹ́rin dé èèyàn lásán ọ̀gbọ́dọ̀ tẹ̀rì sínú ẹ̀ ọ̀dà àná mú wa bò láti ibi tí a ju ọ sí ilẹ̀ náà ló síìkì sí ọ wá síìkì gbogbo àwọn ọmọ tí wọ́n ń gbé ọlọ́run láàfà wa kí á kọ́ dàbẹ́kúta wọn bá lè fò wọ́n. kí ni àwọn ṣe wọ́n ní ẹlọ́wọ́ di ara ẹni bá ń dé hà àwọn olè àwọn àfá àwọn ló ṣe àfá táwọn fọlá ààrẹ fò ló ṣe bọ̀ ya wọn lọ ọ̀dọ̀ àfá àkọ́pẹ́ kó bá wọn ṣe sí yàrá ló ń bá wọn ṣe sí yàrá pé àfá yín ò kú o ibẹ̀ lẹ́yìn òkè báyìí tó síìkì síbẹ̀ kọ́ lẹ́ni gbé wálé nì nígbà wọn wà gbé wálé ìjẹ́ kí la wá lè ṣe tá a fọ́ òfin gbánù wọ́n láti kẹ́ ẹ lọ wá ẹyẹkẹ́yẹ kẹ́ ẹ wá igikígi kẹ́ ẹ wá ìsásùkísásù kẹ́ ẹ wá àròkárò kẹ́ ẹ sí pẹ̀lú igikígi ìgbà náà kẹ́ wá lọ gbé fún èèyàn kéèyàn tó bá ti lè dé àfààyàn gbánù ẹ máa gbọ́ yòókù ìjọ́jọ́ náà gbà ní inú ẹ gbọ́. bàbá ni àṣàlù kọ́ńlá. mi ti ní òkè ó rí pé tọ́lọ́ náà mi ti gùn mí. mo níwọ̀n àṣìṣe òru ṣe nílé àwọn èèyàn mélòó kan mò ń tọ́ọ̀tì ibi ọ̀kọ̀ọ̀kan ẹ̀yin lọ́balọ́ba bí wàá sí òtítì ní ìṣòro ṣe nílé yìí ẹ fi dọ́ọ̀jì ọba Súríkì fúnlé o kẹ́yìn náà sí bẹ́ẹ̀ ó ló ń bẹ́ẹ̀ lọ Mẹ́kà
ó ní wọ́n lọ́hùn orí àpèrè rẹ̀ wọ́n náà mọ bọ́lá ṣe máa ń gúnyàn ní ìdí okú láàfin rẹ̀. ẹ̀yin tẹ́ fún mi lákòókò lẹ́ẹ̀dẹ́ kí ọlọ́run mo kí ọ àwọn eléyìí ò jẹ́ kí ọ. ẹgbẹ́ mo ti lò ṣẹ́jú mẹ́wàá ara tá a mímu ọdún tó bẹ̀rẹ̀ àbòsí o mi ò tí lò ṣẹ́jú mẹ́wàá mo gbé fóònù dání bí yóò tí mo wo kíní o. ọba ìwà sọ wípé ọlọ́run èmi wá fẹ́ fi orí ààyè ọlálẹ̀ lọ jẹ́ pèrè ní Mákà wọ́n fẹ́ kó ṣe nǹkan kan fún mi. kí ni nǹkan náà? ó ní gbogbo ẹni bá bóun ṣe ájì ọdún yìí ọlọ́run ìjọ sẹ́lọ ẹnì kankan tó nígbà ájì rẹ̀ wọ́n wá dé Mákà wọ́n ṣe ájì tán lọ́dọ̀ bá ní kọ́ gbóhùn láti sánà pé gbogbo àwọn tẹ́ wá sáájì ọdún yìí ni mo bá jí wọn o àfi lágbègbájá nìkan. ọlọ́run àdéhùn èmi rẹ̀ kọ́ yìí ṣe bí mo sọ pé kọ́ ọmọ ìjọ sẹ́kẹ̀ nìkan kan ọlọ́run ní aráàlú rẹ̀ náà ní ọjà tó àrẹ ọ̀pá tán. ẹ wá lọ wá wá nígbà wọ́n wá wá wọ́n bá rí i pé àfáà ni àfáà yẹn sì ti yan náfìlà títí ẹsẹ̀ rẹ̀ ti gbó ọ̀yan náfìlà fún 40 years gbogbo bí bá ti yan náfìlà lọ́dún sọ pé èmi gba ẹ̀rùn rẹ̀ ọba ìwádẹ́yìn rẹ̀ kí ló sàlámù àlékún àfọ́ọ̀mọ̀ kéèyàn kan ti ẹ̀sìn lẹ́yìn òun ó wá wá bẹ́ẹ̀ títí harífà bọ̀ sálámà kò tí ìyíjú sẹ́yìn ti sọ pé ọba lágbájá ọmọ lágbájá wọn náà ti gbọ́ ń tọ́lọ́mọ bá wí pé ọlọ́run ọba ìṣe òun kábíyèsí ní bẹ́ẹ̀ ni kí ló wá ṣe ó níyàn òun lòún ṣe bọ́lọ́run bá ti fẹ́ rẹ̀kọ̀gnáìsì yín lẹ́yìn náà bá ṣe ìyá yín lẹ́yìn lọ́nà lọ́wọ́jú ọlọ́run. mo ní ọmọ kéwú wọn ìfẹ́ ná kéwú lọ́dọ̀ àwọn oníkéwú pọ̀ fẹ́ náà wọ́n dàbí tó nínú wọn ẹnu mọ̀ bá ṣẹ́jú tí ó fẹ́ kí lo ẹ má ṣe ya ayé o ẹni ó bá sì tó ya ayé tí ẹ bá kẹjọ rẹ̀ wá lọ ìdátẹ́dá ti ya ayé ni ẹ máa dà tí ń rùn. ẹ̀yin alákọ̀wé kí ló dé tó jẹ́ wípé láńgbéèjì ní ìdíyẹ bá fi mọ ìmọ̀ kì í wà recognize lọ́dọ̀ tí sóyìnbó ni wọ́n fi ń ṣe mọ́tò ní Greek sóyìnbó ni wọ́n fi ń ṣe mọ́tò ní Germany àwọn tá a wá ka kéwú tá a dépò pòfẹ́sọ̀ àwa di àfáà alágbo àwa di àfáà tó jẹ́ pé bàbá ṣe òògùn oúnjẹ ní àjẹun àwa di àfáà tó jẹ́ pé bàbá lọ bí ìkómọ àjẹun àwa di àfáà tó bá jẹ́ sí pé gbogbo ọba kú ńgbọ́ tí ó tún lọ tí ó tún bọ̀ gbogbo ọ́fíìsì wa lẹ tún bàjẹ́ pé wá sí sílé mọ́ àwọn Wàsíù Fàṣọ àwọn ilẹ̀ ń pè pé sígbéyàwó mọ́ alága àdúró alága àjókòó tọ́ba tó máa ń dìgbà tá a fẹ́ ṣe freedom ọ̀gá ọ̀tún máa sọ pé Wàràsákì wá ta o wá ta o gba gbogbo owó tọ́lọ́ yẹ wà ní káfọ́ ọ̀sán kó ṣe fàtíàsì tàfọ́ ọba fi èpèlè ẹni tí ọba máa fún pé òun fẹ́ kọ́ mọ òun sórí burúkú ọba mọ owó bọ̀ sínú owó èpèlè ń jẹ́ kápẹ́ ọmọ àwa mọ kí ó dàálẹ̀ bí òkú olùsì ààrẹ ọ́fíìsì tá a fẹ́ lò ó. This country language tí tó pọ̀ jù ní ìlú yìí tó ń lò kò ní Arabic language 75% wa là ń ṣe Allahu Akbar là ń dìde. A professor Dr. Edward Girimangba ọmọ ìlú òyìnbó ni ó ní nǹkan kankan ṣoṣo ló attract ohun tó fi di mùsùlùmí. I'm looking for a commander that can command 10 people, 10,000 people at once. Àfọwọ́ àkàwá dáná pé 10,000 people. A commander in Islam can control 1 million or 70 million at once. Wọ́n kọ́ ẹ̀dá lẹ́sẹ̀ fóònù wọ́n wá sọ wípé àti gbogbo wọn bá sọ pé Allahu Akbar Allahu Akbar tílẹ̀ ìmáàmù Bàṣírì sọ pé Allahu Akbar làdáni ní kọ̀mọ́dà tó máa sọ pé Rabbana wa lakal hamdu wọ́n bí yàrá yẹ nìkan rẹ̀ kọ́sẹ́ kúrò ní ìlú. Pàtó ní àpòtó nítorí àjọ òun lójú
èdè tí ọ̀dọ́ yìí lójú lọ́jọ́ pòfẹ́sọ̀ ní kéèjì mùsùlùmí. ìyẹn lẹ́kọ̀ọ́ yẹn bá tún lè ṣe káwọn náà lọ́fíìsì. wọ́n ń bọ̀ wọ́n rán yín sí wọn ní your excellence. àbí wo ni fìlà bí ewé òkèlè ẹ jíṣẹ́ fún mi. ṣé wọ́n lè gbé wa báyìí lórí wa. bí tí mo wá ń lọ àyà gbogbo ńlá. bàbá tá a wá ń gbé tí ọ̀hún ẹ̀ amú ìdí ìyá àìrà lè kó dá tí. àwọn ẹ̀yà tí ni yá lọ́rọ̀ ní ìdájí. asúntọ̀ lóríwò aṣù kásá dùn àti. àsọ̀rìntọ̀ lóríwò aṣù kásá dùn àti. lakọ́dídá kalati màwá ìsúkàlù bòyúta. lakọ́dídá kalati màwá ìsúkàlù bòyúta. kàdáyé nẹfà àti bí aláàbẹ̀jì àti. alábàzá nẹfà àti bí aláàbẹ̀jì àti. ìbáraẹni ti Yorùbá máa bí Nàìjíríà. ìbáraẹni ti Yorùbá máa Nàìjíríà. oríta mo máa yí zanuzan ṣe láti. orí mú dànù bá yẹsẹ̀ rọ́mùsà síláàtì. nínú kábúnúkà ṣe òun ṣàkófì. yóò ní wò kálẹ̀ àbí bùkà. kí ló wí kó wí má jẹ́ sọ nǹkan mi tó. àgbọ̀rù yóò ní ẹ̀rù wò mi mọ̀ ká. síbẹ̀. yóò ní ìlú ọmọ kan ní àbíkù lọ́dún yóò kan ní ilé. wò ká yóò ní wò ká bùnúkà sí ìwò sàbàbíyà. àìní rẹ̀sìpẹ́tì tí ó jáwé ilé lọ́wọ́ tètè lọ́rọ̀ lọ́wọ́ mo ń gbéra mi náà mọ bàbá ó wá má mi tó lágbáwá yẹn sí. yóò ní wò ká bùnúkà ṣe ìwò sàbàbíyà. sàtánù bẹ́ẹ̀ ni sàmúwá tó ọ̀dà lóòótọ́ èmi fúnra náà mi máa pàgbàlagbà ní mi mo ti ṣe 55 years in Dawa. ṣùgbọ́n níjọ́ tí mi ṣe 55 years ní bàbá yìí ṣe 77. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ ṣéjọ́ yẹn ló bẹ̀rẹ̀ ni. yóò ní wò ká bùnúkà. yóò rẹ̀ dé àkínà tàwájú àmìlí ìṣọ́lú mọ̀ntàkì wọ́n bí kí tẹ̀kínú ìlànà àhálì. yóò ní wò ká bùnúkà ṣe ìwò sàbàbíyà. sayúwúládù fọ́dúlùkàl máa ṣòkò ṣéèkì. sayúwúládù fọ́dúlùkàl máa ṣòkò ṣéèkì. ìhàmàdà sayyidi khairal hudati. ìhàmàdà sayyidi khairal hudati. salamu ala ibà dẹ́wọ̀ àlù ẹ̀ẹ́dẹ́ ọkùnrin kò mẹ́rẹ̀. salamu ala ibà dẹ́wọ̀ ẹ̀ẹ́dẹ́. salamu ala ibà dẹ́wọ̀ wàhálù ẹ̀ẹ́dẹ́. salamu ala ibà dẹ́wọ̀ ẹ̀ẹ́dẹ́. Mami. Bàbá tó fi ìlànà kan rere lélẹ̀ ibi ká máa tọ̀ tẹ́wọ̀ ọ̀gbá láti dojú kọjọ́ bá. Àsúní bàálà ẹ̀wọ̀n àti kẹsà dùn. À ń fi éjò yè lẹ́yìn. Àsúní bàálà ẹ̀wọ̀n àti. Ẹ̀yin kábíyèsí ṣẹ́ tí rí tí mò ń bí. Ẹ̀yin máa ń jọ wọ́n o. Akọ̀ ti block recording. Àwọn ìyá bí àwọn bàbá rẹ̀ láti gbọ́ tí wọ́n jẹ́ wọ́n ní ìsìn. Nígbà tí ṣe dání máa sọ ẹnu kéé dáadáa rẹ̀.
ọ̀dọ̀ àwọn aláàfáà lọ sọ̀kalẹ̀ sí o. Asultan aya amuya dini ya khaira udati. Ṣé kí n má tu orin tí mo fi kọ́ bàbá? Asultan mẹ́lú wàásí kàzá dùwàtí. Làkọ́dí dákàlá. Wọ́n yí bí bàbá wa ẹ̀ sí ó kọjá ni. Amuya dini. Ẹni tí ó máa yẹ ẹ̀sìn lórúkọ tí bàbá sọ yìí. Ya khaira udati. Ẹ wá gbé bí àná ẹ̀ gbé ìnáwó. Asultan mẹ́lú wàásí kàzá dùwàtí. Títí tí gbogbo ará ìlú wa rọ̀ yìí mà ló. Pàṣẹ náà wà máa dàpọ̀ tí ẹ wá rọrùn Sultan lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ kò ní. Làkọ́dí dákàlá ti máa wá ní Sultan ní Bùyúta. Wọ́n àti yìí ti wọ àwọn ilé tẹ́yìn fún ara yóò lè lòǹkà rẹ̀ tí bàdíjọ́ gbé di àlùkìyàmọ̀. Kàṣánà máa ti bìyà náà bí bìyà tí. Àìmọye mílíọ̀nù èèyàn ni a ti gbọ́ kásẹ̀tì yìí tó ti jáwọ́ náà sì sí. Ìbánidà ti yọ ọrùn. Ayé àdíyẹ mọ́ bíkà ìwádìí là á. Káwá sọ wípé èèyàn ẹyọ kan ṣoṣo lọ́lọ́run tara ayé ńlá kàfàlà kàfàlà yẹn wọn kì í àmà. Ó tó fún yín fàárí tó gbé di àlùkìyàmọ̀. Ìbánidà ti yọ ọrùn bàbá Nàìjíríà. Ilẹ̀ Yorùbá ìkọ̀sẹ̀ tí ó gbogbo àjà ní Bello tí ó sọ pé àwọn ọmọ mi ti jẹ́ bẹ́ẹ̀. Wọ́n dé ilẹ̀ Haúsá wọn mọ̀ á. Orí múta wọn máa ń yàsá Ramusa sí láti. Àwọn adá yìí máa gẹ́gẹ́ bí ọ̀tá àbá táwọn sójà máa ń wá káàkiri. Tọ́pẹ́tọ́pẹ́ ilé miss wọ́n wọ̀ ń gbọ́dọ̀ yìí sí. Yóò á ní òkà olùkà ṣe ìwé ṣàgbáfìrì. Ní Ukabuluka ṣe ìsàkọ́fì ọmọ rẹ̀ ṣàkọ́fì ló ń kọrin kí ọ. Sọfẹ́ yọmí kúrò ní ọmọ bàbá ni. Ó ti ká pọ̀ ní ọgbà wájú máa ń lọ. Ṣé ìkànnà àwọn ìbàdí? Ẹni kan ṣe aná Abu Halidila. Bàbá àpọ̀lẹ́dà, àríwẹ̀ tó tẹ̀lé ẹ̀gẹ́ mi. Thank you very much. Rárá. Bàbá Sàkọ́bí ẹ̀rọ àràndọ̀. Ṣáàlà. Ẹ̀fọ́ ní ìṣẹ́jú máa ń sùn. Sayúkúládù. Sayúkúládù. Fọ́dúrù kárí máa ṣúkú ṣe kí. Ọlá yí ọ̀nà ọ̀bẹ pẹ̀lú wa gbére. Bí Ahamada ṣe ìdí kéèrè lè ò dáadé. Pẹ̀lú ìjọ́ tí wọ́n ti dákọ̀ ànábì Muhammad wọ́n máa dákọ̀ yí pẹ̀lú ẹ̀. Sàlámù alá ìbádẹ̀. Sàlámù alá ìbádẹ̀ wàlí ẹ̀dẹ̀. Àlàáfíà ọlọ́pọ̀ máa bá ìlú Ìbàdàn tó ṣe sùúrù mi tó ìwà iná lẹ́jọ́ kọ́pẹ́ tó báyìí. Àlàáfíà ọlọ́pọ̀ máa bá ìlú Ìbàdàn tó produce irú yín nítorí 18th century nígbà tí lọ́rin gan ò tí ì ní ìlú mà Ìbàdàn tí ń jẹ́ Ìbàdàn nínú mà. Èmi kọ́ mo owó ṣé wàá dámà ló wí o torí kẹ́ mọ́ náà máa ṣàṣírí o. So Sàlámù alá ìbádẹ̀ wàlí ẹ̀dẹ̀. Àlàáfíà kọ́ máa bá ìlú Ìbàdàn tó produce yín àti ìlú Ẹ̀dẹ́ tó produce èmi ọmọ yín. Kàtàlíyà lórí ìpàdébáàdì ìwáwí. Àlàáfíà ọlọ́run kọ́ máa bá bàbá wa ṣe wà dáná àti bàbá wa máa lè lè wọ́n sàlámù alékún ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá kò ara ṣẹ́ tí mo ṣe kù mo fẹ́ sáré sí kó tó di pé lẹ́kọ̀ọ́ ẹlẹ́kejì ó bẹ̀rẹ̀. A fi àkókò ìpè Aláàjì Bọ́lá Oyèbánjí kí wọ́n máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀ kí wọ́n sì wá sọ̀rọ̀ tí wọ́n fẹ́ fún wa. Aláàjì Munirudeen Bọ́lá Oyèbánjí, Managing Director, Chief Executive Officer, National Island Waterways Authority, NEWA. Bọ́dá. Àbẹ̀yẹ́dá inú olólùfẹ́ àwọn àfá àkókò ní olólùfẹ́ àwọn àfá. Ìṣe ìgbà àwọn àfá àtọwọ́ ní lọ́dọ̀ wọn náà wẹ̀ wọ́n ni bá wọn dúpẹ́ lọ yí. Ìṣe ẹ ti fún wọn bí náà.
aláàjì ẹ bá bọ̀ bàbá ni wàá kí àwọn ẹ bá mi mú account number wọ́n máa lọ sórí ìjókòó aláàjì Bọ́lá Oyèbánjí wọ́n ní ká báwọn dúpẹ́ fún àbá pé wọ́n kó àdúró tí àwọn láti báwọn dúpẹ́ fún gbogbo àwọn àfáà pé wọ́n kó ẹ̀bí àwọn sílẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún mi tó ń gbé àwọn dé Ọlọ́run àwọn ọlọ́pẹ́ táwọn dùn èmi táwọn lọ létí gíga ọlọ́run gbogbo ìwòye rẹ̀ láhàúdà ètí wọ́n fẹ́ fún wa wọ́n ní ká máa anọ́ọ̀sẹ̀ ṣùgbọ́n mo fún wọn ní account number. Listen báyìí, a tún kí gbogbo àlejò tó wọlé. We recognize all our dignitaries that are just coming in. We appreciate you a lot. We say big thank you to you. We shall be going straight now to the next lecture. Ọ̀rùkì ẹ̀yìn Ọlásùpọ̀, we are recognized. Alájàmá Sherifat Ọláwépọ̀ Victory Page, really appreciate your coming and thank you very much. Next lecture, Baba Afakala, Sheikh Abdulrazak, Wọléọlá, Afakala, lecture ẹlẹ́ẹ̀kejì. Lórí ọlọ́run ẹjọ́ jẹ́ ká lọ jókòó. Ẹ̀jẹ̀ jẹ́ ká lọ jókòó tó dáa. Nígbà yìí èrò ti pọ̀ jù. Ẹ dákun ẹ jẹ́ ká lọ jókòó lẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس ضرب مثل فاستمعوا له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم آمين آمين mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ celebrant of the day ẹ̀rọ kìíní tí wọ́n kọ̀ yìí after coronation gbogbo tí lò ju 5 minutes lọ 5 minutes coronation yìí aláfẹ́ coronate bàbá wa as Sultan al-Waizin kìíní kan dùn ní coronation ẹ̀ tí wọ́n bá coronate and coronated today's date is also being coronated. This place is also being coronated. Everyone places here are coronated. Nǹkan tí coronation fi yàtọ̀ sí ọ̀fun yẹn ní táìtì lásán nìyẹn. Àwọn bàbá wa àpapọ̀ fi wọ́n ti ṣe wáàsì. Wáàsì kọ́lá ṣe ń bì àwọn aṣáájú àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣe wọ́n báyìí. Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀. Let me go straight to the point. Baba àpapọ̀ nípa tí wọ́n ṣe wá sí fún wa ó ní kulli imanu fasayara Allahu amalakum wa rasuluhu wal mu'minun. Kulli imanu fasayara Allahu amalakum wa rasuluhu. Be righteous. Do righteousness. Má ṣe dáadáa. Fasayara Allahu amalakum wa rasuluhu. Allah will seize it. Allah will recognize it first. Wa rasuluhu. The prophet will recognize is second. Wal-mu'minu and the disbelievers. Ọlọ́run ó rí. Ọlọ́run ti ẹ̀sìn ìdílé náà àwọn atájà wèrè nípa tó kìlọ̀ wá tó lọ lọ́wọ́. Ọlọ́run ó rí. Òjíṣẹ́ rẹ̀ ó rí. Àwọn mùmínì ó rí. Tí ẹni tí ìgbà wá ṣe mùmínì ò bá rí òun ló mọ̀. Those who are in the right place to recognize you, sir. What to recognize you? Even metaphysics of the future. Tó bá ní kíní kan ó ṣẹlẹ̀. Ọ̀dọ́ ti wá ní máa ń ṣẹ̀ṣẹ̀ pé ó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọlọ́run ti pẹ́. Ọlọ́run ti mọ̀ yín ní Sultan al-Waizin tó ti pẹ́ jáyé sà. Ọlọ́run tó wá ní pé ẹ̀ ṣì í rìn wọ́n tí ò fi dàrú. Ọlọ́run ò ní tó dàrú fún yín. Ọlọ́ṣẹ́kọ̀ọ́ ẹ̀dá Muhammad. Ọlọ́run alùpùpù ní ẹ bá yín dúpẹ́ sà. Ẹ̀sẹ̀ yìí tó wá jẹ́ wá sí mi, mo fẹ́ kí ẹ̀dá bá àtàkùn nínú.
àwọn oníwàásí tí a fi bàbá lórí ilé wa àwọn ṣé wù mí àwọn náà wà ní oníwàásí gbogbo àtàwọn tí mo fún ìdá ní oníwàásí. ẹ dákun ẹ jẹ́ ká máa jẹ́ kí bí o bá yìí ṣe ká máa ṣe lọ o kún wa ìtàn látàkùn kọ́ọ̀dìyàn. kún wa ìtàn látàkùn kọ́ọ̀dìyàn. ẹ jẹ́ àmọ́ ṣe wá àti ẹ má jẹ́ àmọ́ dájọ́. ẹ lápájọ́ wọlé tó tọ́ sẹ́ni kankan lẹ́nu fẹ́ni kó wọlé. òun náà ṣe for donkey years. làkúnlé fi wà bẹ̀. wọ́n ní ọba kan aṣọ káàkiri gbogbo ẹ̀ bàbá ọba yàtọ̀ lọ́dún nígbà èkìtì ẹ̀ lákòókò ọlọ́run lórí táìmù ọba kan ó wà so inquisitive ó dẹ̀ ní compassion fáwọn tí ń rúd yóò wá jáde lálẹ́ yóò mọ̀ ọ́ lọ́lẹ́ tọ́kí pé àwọn òun náà sọ̀rọ̀ òun yóò ti dá fún ilé adjust pẹ́tọ́ báyìí ṣe gbogbo ayẹwo ènìyàn wọ́n fẹ́ tọ́ wa sọ́nà ọba yóò wọ́n lu pé ẹni tí ó ti gbọ́dọ̀ sí bàbá yìí lẹ́nu ó wá lọ́jọ́ kan wá dá àyè ọjà nírọ̀lẹ́ wá bá òkú kan lẹ́lẹ̀ ẹ̀dá fún wa sí wọ́n ṣe fẹ́ náà nìyẹn ó gbókù kan lẹ́lẹ̀ òkú tó bá lẹ́lẹ̀ yẹn ó wá ní pé ẹ̀ṣin kù àwọn èèyàn tó kọjá lẹ́gbẹ̀ẹ́ ó ní kílí tẹ̀sí ó lè dì sí àìsàn ní ọ̀nà fún lọ́ba ó ní kílí tẹ̀sí kílí tẹ̀sí ẹ̀dá lè bu àṣírí ẹ̀ wọ́n ní ọ̀mùtí ni oníṣìnà ni pé ẹ̀ṣẹ̀ exemplify ẹgbẹ́ mi ní kí mo lè bá ti wọ́n ní ẹ̀ṣẹ̀ pacify lẹ́yìn gbogbo ẹ̀ṣẹ̀ ní lọ́ṣẹ̀ ó ní alẹ́sàwọ́ wa mi ní wọ́n bá ti rọ̀ sùn ọba ní síbáyìí wà lẹ́bi náà ní ẹ̀jẹ̀ ẹ̀bà ṣírí ẹ̀ ọjọ́ òrùn kọ́ bá sọ owó fún ní ẹgbẹ́ ìṣó ilé rẹ̀ ó ṣe ọmọ ilé ìbátọ́ ti ló ọba gbọba ọba gbé òkú yẹn lọ́jọba lọ́lé wọ́n bá yàwó ẹ̀ ọba disguise ó bá sọ fún ìyàwó pé ìwọ ìyàwó mi àwọn ìyàwó òkú yìí kí ló rí sọ pa ọkọ rẹ̀ ó ní ọkọ mi wà ní ìlú mi náà ó lè yá ìlẹ̀ ó ní wòlíì inú àwọn wòlíì ọlọ́run ọ̀tún bọ́lá ìlú ọ̀tọ̀ ni wọ́n sọ kọ́ńtárì ní ìdáwọ̀ aráàlú sọ ó ní bẹ́ẹ̀ ni ó ní kò yé wọn ni ó ní ọkọ mi òṣìṣẹ́ ni máa ń gbọ́ owó oṣù ó ní tó bá ti gba owó oṣù yóò wá dánwó yẹn sí mẹ́ta ìdá kan nú ẹ̀ yóò kó fún un pé owó táwọn fi jẹun oṣù kan nù ìdá kan yóò lọ lè fi ra ọtí tó bá ti wá ra ọtí yẹn wá mọ lọ sẹ́gbàlá ó wá rí pé ó ní sọ́kàwé ìjọba yóò tù síbẹ̀ yóò tún gbọ́ tiẹ̀ síbẹ̀ ló dá ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run inú ọtí táàlù máa lẹ́bí bá tún wúlò sí i ó ti rà á lẹ̀ mo ti wéṣẹ̀. ó ní yóò pè àwọn aṣẹ́wó wá yóò pè ọ wálé ẹ̀ẹ́dù ló máa ń gbọ́ pàdé mo àsanwó fún wọn alhamdulilayi ọlọ́run nínú inú àìdátẹ́lẹ̀ yorùbá ṣe pẹ̀lú kó ṣe pàdé pẹ̀lú ṣìnà mo di lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀ ní táàrí ọ̀tọ̀ ní tọ́rọ̀ mi. kún wà ìzọ̀ lẹ́tẹ̀kùn kọ́ọ̀dìyàn ìyàwó wa ní ṣùgbọ́n àdéhùn tọ́lọ́run tọ́kọ̀ ń ṣe kò tí ì ṣe àdéhùn tọ́lọ́run ṣe fún bàbá Muyideen ọlọ́run ti múṣẹ lónìí ó láti ní wọn ò tí ì ṣe fáwọn ni ò ṣe tí ì ṣe ó ló sọ fún mi pé ọba àní ní òwà òwe o ó bá kò ó lóṣù sí ọlọ́run ló sẹ́wọ̀n pé wá tú camouflage tó lò èmi náà lọ́ba bọ́lá ṣe bí àdéhùn ẹ̀yẹ kú ní ìmọ̀lù ẹjẹ́ àmọ̀ ṣe ìjọba bẹ́ẹ̀ ṣe ní dáadáa and that season is prophet season and the believers will receive it also subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا لمولانا الشيخ عبد الرزاق وليولا آفاك الله جزاكم الله خير الجزاء Allah jari ọ̀fẹ́ náà. a lọ síbi good message. Okay. Ilé tí ò ní gbàsìkò rárá. Ara o. Àwọn tá a fẹ́ máa pè nísìn ìṣẹ́jú méjì. Méjì náà ni Insha Allah ẹni àkọ́kọ́. Amiru láti Ekiti State ìṣẹ́jú méjì. Amiru láti Ekiti State. Bákan náà, ẹ jẹ́ kí n kí Ájíà olórí Halima tí wọ́n jẹ́ olórí kábíyèsí ọba Yorùbá ní gbogbo ilẹ̀ Kánò. Akiwọn Ájíà Halima Sanogo yàyàdé yàyà lápíà ẹ̀yàdé dáadé ní ìgbọ́jú bẹ́ẹ̀ lọ. Báyìí dàbọ̀ wá. Báwo ni olórí tá a pè wọ́n ìṣe Haúsá o? Ọmọ Yorùbá ni wọ́n bẹ́ẹ̀. Ọmọ bàbá sì ni wọ́n.
àwọn ìjà pé ọba Yorùbá nílẹ̀ Kánò. Olọ́kọ tí wọ́n. Ṣé mo pé ní Hausa náà ni wọ́n máa sọ jù? Bẹ́ẹ̀ni. À ń lọ ibi láwà ní báyìí. Bẹ́ẹ̀ni. Àti ìwé láwà ní ibẹ̀ là ń lọ báyìí. Sultan wa ìsìn.